الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى وإذا رضيت حتى كانت ملهما في علمك وزنته وعددا وحتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامد كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بحفظ إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بجاه ذاتك المقدسة اللهم آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. الرحمن الرحيم مالك يوم الدين. الرحمن الرحيم مالك يوم الدين. مالك يوم الدين. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. الرحمن الرحيم مالك يوم الدين. الرحمن الرحيم مالك يوم الدين. الرحمن الرحيم مالك يوم الدين. Ayé máa dúpẹ́ fún Ọlọ́run ní gbogbo ìgbà. الرحمن الرحيم. الرحمن الرحيم Bàbá pupa. مالك يوم الدين.
يوم الدين ọba tó ṣe pé ó wà ní kúl Allahu Akbar. ó ní gbogbo nǹkan yányá الرحمن الرحيم wa anna ila rabbikal muntaha مالك يوم الدين مالك يوم الدين bọ́ọ̀bá lówó òun lọ́bọ̀ owó òun gangan lówó الرحمن الرحيم tọba ní ọlá lọ ní Tọ́ba sọ pé lálọ́ ní. òun lọ́ba ọlá òun ní fún yẹn lọ́lá مالك يوم الدين yu'til mulka man yasha Allah. ẹ tó wá wù ní máa fún ní ọlá agbára nìkan ò kákú pé òun ní ọlọ́lá ọlọ́run fún ọ ní ọlá ni Allah. مالك يوم الدين òun lọ́bọ̀ ọlọ́rọ̀ Ọlọ́rọ̀. gbogbo tó dáná lò sí Allah. àfọ̀tọ́lọ̀ ń bá kà yẹ pé ìwọ ẹ máa lówó ẹ máa ní ọrọ̀ له الأمر في الدنيا له الأمر بعدها وصلت له العباد الله أكبر gbogbo tá a bá jẹ́ Ohun tá a bá jẹ́. ẹ má jà sọ pé a jẹ mọ́ ẹni ká sọ pé ọlọ́run ló ní a jẹ Ọlọ́run ló ní ajẹ́. له الأمر في الدنيا له الأمر بعدها وصلت له العباد الله أكبر وصلت له العباد الله أكبر èmi la lè dá sí Èmi la lè dá sí. ọlọ́run tó sọ wá látara omi tá a dẹ̀jẹ̀ tá a di bá sí ẹran ó dáa tó bá níwọ̀n lọ ṣe tó fi lówó síwọ́n náà lọ dára rẹ̀ Allahu Akbar. له الأمر في الدنيا له الأمر بعدها níjọ́ tí wọ́n ń sùn Tó ń sùn. tọ́lọ́ ní kó máa dọ́mọ táwọn kan ò dọ́mọ níjọ́ náà وصلت له العباد الله أكبر وصلت له العباد الله أكبر abẹ́nu rẹ̀ gbà á Abẹ́nu rẹ̀ gbà. bí alẹ́ ẹjọ́ tí ń sunu rẹ̀ ìwọ nìkan náà sunu rẹ̀ níjọ́ náà lọ́hùn له الأمر في الدنيا ọ̀bọ̀ lọ́la له الأمر بعدها ọba alágbára وصلت له العباد الله أكبر وصلت له العباد الله أكبر ọba tó ṣe pé Ọba tó ṣe pé. gbogbo tó dá ló kápá gbogbo tó lọ́n dá lọ́n kápá Ọlọ́run kápá ẹ̀. àwa èèyàn Àwọn èèyàn. gbogbo tá a ṣe la kápá Ipa àwa ọ̀tá. la ṣe ná iná lè pààyàn àwa la ṣe mọ́tò lè pààyàn pààyàn. gbogbo tá a ṣe ó lè pààyàn gbogbo tó lọ́n dá lọ́n kápá àwọn kápá dáadáa. له الأمر في الدنيا له الأمر بعدها وصلت له عباد الله أكبر وصلت له عباد الله أكبر Allahu akibaru. الله أكبر la shabiha. لا شبيه لكبره kullu al-khalaiq. كل الخلائق أخذوا لقواه كل الخلائق أخذوا لقواه Allahu akibaru. الله أكبر
ọlọ́run ló ga yányán. لا شبيه لكبره òun gangan ló tóbi Òun yányán. gangan ló tóbi yányán. likiburi yìí láṣẹbíyà likiburi yìí. لا شبيه لكبره tó ṣe pé ìtóbi rẹ̀ kò láfijọ́. Ee láfijọ́ kò láfiwé. gbogbo tóbi ẹ̀dá ló láfiwé. Tó láfiwé. wọ́n ní Áfíríkà àwọn báyìí ní ẹ lówó ní gbogbo àgbáyé àwọn báyìí ní Ó tẹ̀lé àwọn wa. amúgbákínní amúgbákejì Amúgbákejì. nígbà tọ́lọ́run ti ń jẹ́ ẹ̀kínní tálẹ̀ kejì ọlọ́run. لا شبيه لكبره tálẹ́ni náà Kálẹ̀ ní tí ó náà. kọ̀ǹtẹ́sì pẹ̀lú ọlọ́run tálẹ́ni كل náà. الأكابر أخذوا لقواه كل الأكابر أخذوا لقواه ọba tó ṣe pé ààyè rẹ̀ Ayé rẹ̀. ipò tọ́lọ́run wà kò ṣeé dùn wọ́n kọ̀ǹtẹ́sì ẹ̀ pé jẹ́ àjọ fà á Jájọ fà á. lògbà tiẹ̀ tán kí n wá lo tèmi Tèmi náà lo tèmi náà. kálukú ló nígbà tí ó lò tán ẹlòmíì ó tún lò gbà. كل الخلائق أخضعوا لقواه كل الخلائق أخضعوا لقواه gbogbo tí ń jẹ́ ẹ̀dá Ń jẹ́dá. kullu khalaik lọ́lọ́run lò kì í ṣe èèyàn nìkan Èè ṣe èèyàn nìkan. àtàjẹ̀ní àtẹ̀rẹ̀kọ́ Àtẹranko. àtẹ̀wòlìkùwà gbogbo ní tẹríba fún agbára ọlọ́run. كل الخلائق kò sí nǹkan náà tí ò tẹríba fún ìjẹ́ ọlọ́run. أخضعوا لقواه tọba kọ̀tọ̀ ọlọ́run tẹríba adé òṣìṣẹ́ ọ. الله tọba kọ̀tọ̀ ọlọ́run tẹríba adá nǹkan rẹ rú. ntọ́ kójọ lógójì ọdún apárẹ́ láàrin ọ̀sẹ̀ kan. Allahu akbar. ìgbà lọ́wọ́ mọ̀kọ́ lọ́n ju ọ lọ. Àwọn ìpọlọ wá ju ọlọ́wọ́. tọba kọ̀tọ̀ ọlọ́run tẹríba adé àárẹ̀ sí ọ. Àdàárẹ̀ sí ọ. ìwọ́tọ́ lè fi eyín fọ́ òkúta wọ́n máa nù ọ́ ní ẹ̀kọ́ yóò sì máa padà kò ní wọlé mọ́. كل الخلائق أخضعوا لقواه níjọ́ tọ́lọ́wọ́n sọ káárú náà dọ̀lẹ́ Yóò sọ́dọ̀ kúlù ní àkábírì. كل الأكابر أخضعوا لقواه كل الأكابر أخضعوا لقواه àfa pupa níjọ́ tọ́lọ́wọ́n sọ nàmúrúzù dọ̀lẹ́ Yóò sọ́dọ̀ lẹ̀. bó ṣe tó ẹ̀fọn ló dẹ sí ẹ̀fọn ló pa nàmúrúzù Allahu akbar. ẹ̀fọn. الله أكبر ẹ jọ̀ọ́ ẹ̀yin alágbára ẹ jókòó jẹ́. Ẹ jòkó jẹ́. ẹ tí ì rí tí ó jẹ ẹrọ ni ẹ tí ì rí tí ó jẹ ẹrọ kálukú ló mọ tó ti kọlù nísìn. Allah. لا شبيه لكبره ọmọ ẹ̀dùn mọ̀ ṣe gàlẹ́gàlẹ́ nígbà tí tí o bá ti bàjẹ́ bí wàhálà bá kọlù yóò rọ̀ wọ̀ nísìn bí ewé tí ń sun ná. كل الخلائق أخضعوا لقواه كل الأكابر أخضعوا لقواه àwa èèyàn gẹ̀ ni wá sí anabi Muhammad Sallallahu alayhi wa sallam. wọn táwọn ń ṣe wá sí wọn ò retí ń pa Orí tí nǹkan wọn kan. fìtínà wọn lórí ẹ̀. Wọ́n da àwọn láàmú lórí ẹ̀. dá wọn láàmú ọmọ ẹ̀yàn wọn pàǹpàkùpà wọn lu ẹni lùkulù Wọ́n lù ọ́n lùkulù. pẹ̀lú ìnira. Pẹ̀lú ìnira. صلاة سلاما للنبي محمد أبي القاسم المبعوث من أجل رحمتي أبي القاسم المبعوث من أجل رحمتي àwọn àfáà wa tọ́lá ń gbé kalẹ̀ tá a fẹ́ jọ Tá a fẹ́ jọ. tí kálukú fi ń lọ lé kéwú torí tí o bá ti dá afẹ́ nìkan ní díẹ̀ ẹlòmíì ò ní í ṣe. Oníwẹ̀ lómi. àwọn kan ní ẹ dá Wọ́n da. ló fi wù á ká dá àfáà
àwọn olóore wa ọ̀nà ẹ tọrọ fún wọn. أولئك أهل الله حقا وحزبه لهم جنة الفردوس إرثا ويا لها لهم جنة الفردوس إرثا ويا لها. bàbá wa aláàjì àgbà àfa àgbà àwọn tó bí wọn àyàwó wọn gbogbo ọtí ọjọjíṣẹ́ Ọlọ́run pẹ̀lú wọn Ọlọ́run bá kára sí káàtì gẹ wọn. أولئك أهل الله àwọn tó wà láyé mẹ́jà yóò dàrú mọ́ ọ lọ́wọ́. حقا وحزبه aláàjì àgbà tó nímọ̀dé ó bàjẹ́ fún wọn. لهم جنة àti gbogbo ẹ̀jẹ̀ aláàjì àgbà. الفردوس إرثا ويا gbogbo àwọn لها. olùwàsí àgbà Sheikh Adam àwọn fọ́nà àwọn Zumra gbogbo bẹ́ẹ̀ àwọn akọ́mọlẹ́sìn akọ́mọ ń kéwú àwọn tó ti kú Ọlọ́run bá kẹ́ wọn àwọn tó wà láyé mẹ́jà yóò dàrú mọ́ ọ lọ́wọ́ náà. أولئك أهل الله bàbá wọn lọ́fà kábíyèsí. ọlọ́mọ dẹ̀tí kábíyèsí rú. حقا وحزبه à ń kí wọn fún ọdún mẹ́wàá lórí oyè lórí ìjẹ́ ọba ọlọ́mọdé ó dàrú mọ́ wọn lọ́wọ́. لهم جنة الفردوس إرثا ويا لها لهم جنة ọdún mẹ́wàá الفردوس إرثا ويا لها. abẹ́ ọlọ́run mọ́tò wọn lò ó pẹ̀lú ìnira. أولئك أهل الله gbogbo àtàjọ ṣe wá sí حقا وحزبه tóge wá sí tọdún lórí atẹ́gùn láti máa ṣe é. لهم جنة ọlọ́run mo ti gbogbo wa. الفردوس إرثا ويا لها. ọlọ́run bá ara ogun wọn ṣe. آمين. wọ́n ti ń kún wa mọ̀ kún ọlọ́run Àmín. mọ̀ gbìn wọn ṣubú. Àmín. olúkálùkù bíi títí ń dá sí Islam ọlọ́mọdé àtẹ́ lórí ẹ̀. pété kéwúdé lánàá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أرادوا الخروج لأعدوا له عدة لأعدوا له عدة ولو أرادوا الخروج لأعدوا له عدة لأعدوا له عدة. ọlọ́run láwọn tí wọ́n ń sọ̀lẹ̀ àwọn tí wọ́n ń sọlẹ̀ ìwà nabi Muhammad sallallahu alayhi wa sallam. àwọn tí wọ́n fẹ́ tẹ̀lé ẹ jáde àwọn yẹn tí wọ́n fẹ́ tẹ̀lé ọ jáde kò wù wọ́n láti lọ ní. ewu wọn láti lọ ní. walau أرادوا الخروج kápẹ́ ni wọ́n fẹ́ tẹ̀lé ẹ tọkàntọkàn tó wù wọ́n láti lọ. tó wọn láti lọ ní. لأعدوا له عدة لأعدوا له عدة. wọ́n ti pèsè kalẹ̀ wọ́n ti pèsè kalẹ̀ wọ́n ti pèsè kalẹ̀ kó wọ́n fẹ́ tẹ̀lé ọ. wọ́n ti múra kalẹ̀ fún àwọn fẹ́ tẹ̀lé ọ. wọ́n ti múra rẹ̀ àìmúra wọn kò wù wọ́n kí wọ́n tẹ̀lé ọ ní ń fi rí àwíjàre burúkú. Allahu Akbar. àwíjàre àwíjàre wọ́n tẹ́ pè láwíjàre ní àìfẹ́ ṣe nǹkan àìfẹ́ ṣe nǹkan àìfẹ́ ṣe nǹkan ní mú àwíjàre wá inú run mí inú rùn mí òun bì ń bì ìyàwó mi ń rọbí àwọn mi ṣe ń sojú ni. bọ́ wà á lẹ́sìn wọ̀ lájọ́ òbí yè. sípò ààrẹ ká ولكن كره الله بعاثهم فثبطهم. ṣùgbọ́n náà fúnra rẹ̀ ọlọ́run ọba fún ara rẹ̀ kò fẹ́ kárí Allahu ọlọ́run gan kọ̀ Ọlọ́run kí gan ló kọ kọ̀. bẹ́ẹ̀ khurujahum
wọn pẹ̀lú rẹ ọlọ́run fẹ́ kí wọ́n jáde pẹ̀lú rẹ torí tí a bá tẹ̀lé ọ jáde mùsíbà ni wọ́n ó ṣe lẹ́yìn rẹ. ولكن كره الله بعاثهم فثبتهم bàtọ̀ fàkàsàlàhùn ọlọ́run wá gbé òròjú wọ̀ wọ́n. ọlọ́run gbòòrò ojú ọ̀ wọ́n. ó gbé ọ̀lẹ ọkàn ó gbé ọ̀lẹ ọkàn ó gbé wọ̀ wọ́n torí kí wọ́n máa tẹ̀lé ọ wọn ò ní jẹ́ sórí ire kalẹ̀. فثبتهم وقيل اقعدوا مع القاعدين. وقيل اقعدوا مع القاعدين. àwọn màláíkà wa ń sọ fún ẹ pé ayé àjòkó ńlé pẹ̀lú ẹ̀ tí ó jòkó ẹ má wulẹ̀ tẹ̀lé ànábì kòkòrò ẹni tí máa ń tẹ̀lé ni tọkàn rẹ máa ń tẹ̀lé ni ara la rí àrọ́kàn. وقيل اقعدوا مع القاعدين وقيل اقعدوا مع القاعدين. ẹ̀yin náà ni wọn àná mọ́tò ẹ sọ̀rọ̀ ẹ̀yìn sì ń fòrò pé gbogbo tẹ́ ẹ sọ la gbọ́ o kò létí létí ara yín ló sọ fún. وقيل اقعدوا مع القاعدين وقيل اقعدوا مع القاعدين. ọlọ́ngá òun gbé òròjú wọ̀ wọ́n. òun ò fẹ́ kí wọ́n tẹ̀lé wa nabi Muhammad sallallahu alayhi wa sallam. ẹ jọ̀ọ́ ẹlòmíì ń bẹ bí bá ń tẹ̀lé ọ tí ń tẹ̀lé ọ̀gá rẹ̀ tó bá lóun ò ṣe máa má bẹ́ẹ̀ ìmọ̀ abẹ pẹ̀lú yín yóò kórè ìbúra yín ni. ولكن كره الله بعاثهم فثبتهم وقيل اقعدوا مع القاعدين. ọlọ́run fúnra ẹ̀ ọlọ́run ọba fún ara rẹ̀. ó wá gbé òròjú wọ̀ wọ́n. ó gbòòrò ojú ọ̀ wọ́n. ẹlòmíì kó má tẹ̀lé yín lòde kó má tẹ̀lé yín ṣiṣẹ́ òní ò jẹ́ láṣeyọrí because òun náà ní ìwọ́rọ́kọ́ tí ń bẹ láàrin yín tọ́lá wọn bá ti yọkú ẹ̀ lè débi tẹ̀ lọ. وقيل اقعدوا مع القاعدين وقيل اقعدوا مع القاعدين. لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا. táwọn jáde pẹ̀lú yín. tí wọ́n jáde. ìjáde wọn ni máa za àdúgbò ìlà àbàlà. إلا خبالا لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا. àwọn mùsùlùmí tẹ̀ ń tẹ̀lé mi. ọlọ́run mú di wá. tó fi gbé òròjú ọ̀wá tó fi kọ́ kí wọ́n tẹ̀lé ànábì jáde. law kharaju fikum. bí ẹ bá ilé bá yín jáde lójú ogun ni. tí wọ́n tẹ̀lé yín. ìwọ Muhammad. sallallahu alaihi wasallam. àtàwọn èèyàn rẹ̀. bí ẹ bá lè bá yín jáde. ma zadukum illa khabala. ma zadukum illa
خبالا imam mi abukakumullah. ma zaadukum wọn ò lè lé ń pa àlékún fún yín ìtẹ̀lé tí wọ́n ń tẹ̀lé illa khabala illa fasada Allahu akbar. bẹ́ẹ̀ bá lè bá yín jáde Bá yín jáde. wọ́n bá ti ń jẹ́ wọ́n ò ní jẹ́ rójútù ẹjẹ́ ayọ̀ kàńdá kúrò nínú ọkà káyọ̀ kúrò nínú alikama kálí bá a máa bá jẹ̀dí mẹ́ran. ما زادوكم إلا خبالا ما زادوكم إلا خبالا kò sí tí wọ́n lékún fún yín kò sí tí wọ́n lékún fún yín. yorùbá náà máa sọ kẹ́yìn ó kún ẹran kẹ́yìn ó kún ẹnu kọ́ ní nǹkan bẹ́ẹ̀ni èyí tó lè gé egun ló wà ń bẹ̀ ló sàǹfà. tíyàtíyà kí ni àwọn àfa ó ní ìrí tó pọ̀ bí èèyàn òǹwárí tó kéré bí èèyàn Allahu akbar. èèyàn ló pọ̀ jù láyé èèyàn ló pọ̀ jù láyé. èèyàn yéèyàn ló kéré jù láyé èèyàn yéèyàn ló kéré láyé. kó pọ̀ nínú ẹni tí máa jẹ àsìkí ẹni tí ń yin ni bí ò bá ṣépè yóò sì gàn ọ́ yóò lẹ́yìn gan ọ lẹ́yìn. torí kí ni bọ́ọ̀tì rí ni ló fẹ́ rí àkọọ́lẹ̀ ni ò gbà fún. Allahu akbar. ما زادوكم إلا خبالا ń tàn sábẹ́ nínú òsínmọ́ lónìí ó ní òsínmọ́lé ní. Abu Huraira radiyallahu ta'ala anhu. onítẹ̀ bá ń kọ́ tàn tẹ́ ń kọ́ tàn. ìtàn nábì ìtàn nábì. tẹ́ ẹ̀ bá ti kọ́ mi pé èmi ni tálíkà tí máa pẹ́ lọ́dọ̀ ànábì jù ìtàn yín ò tí ì pé ìtàn yín ò tí ì pé. ẹ dákun alikọ́nà atukanzu min kunuzil janna Allahu akbar. kéèyàn ní ayọ̀ ọkàn kéèyàn ní ayọ̀ kan. pẹ̀lú ẹni tí bá ń tẹ̀lé pẹ̀lú ẹni tí wọ́n ń tẹ̀lé. pẹ́pẹ́ ọ̀rọ̀ àlìjẹ́nà ni bá a fún yẹn ní gbogbo ayé tí ò ní tẹ́lọ́rùn kò tó náà ni ó pa ètò náà ló sọ́tún ọ nísìn àwọn ní tìrìlíọ̀ àwọn ní bílíọ̀ sọ́tún ọ náà ni tó tó wọn ni. àgbẹ̀ tí wọ́n kú rádaràda tí wọ́n ò kú re لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا sọ́tún wọn ni ما زادوكم إلا خبالا kò sí ń pa èsì kankan. tí wọ́n fi lékún fún yín bí ẹ̀rọ gírì tẹ̀lé yín illa khabala illa fasada Allahu akbar. ìbàjẹ́ náà wọ́n ṣe wọ́n bá ti ń jẹ́ ni. wọ́n bá ti ń jẹ́ ni. Náà. ولأوضعوا خلالكم Ee, يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين. wala awda'u khilalakum tí a bá ti wá dáàrin tí ẹ jọ lójú ogun tẹ́jọ́ lọ sójú ogun. àwọn ni wọ́n gbé gàgá satirul khilal ẹ gbọ́ gàgá gàgá. ni wọ́n padà gbé sáàrin yín wọ́n padà yà yín wọ́n yà yín. khilal wọ́n sì kí ni wọ́n yà yín. wọ́n yà yín torí pé wọ́n ti bá yín rìn wọ́n ti bá yín. lọ́nà wo wọ́n máa ṣàbòsí wọ́n máa sọ̀rọ̀ léyìí fẹ́lẹ́ yìí tó bá ti gbé fóònù ń dájí yóò bá tẹnìkan jẹ́ nù. Allahu akbar. ìtẹ̀lé tí wọ́n tẹ̀lé yín o wọ́n tẹ̀lé yín. wọ́n máa fi fún yín ní gap wọ́n máa fi yà yín. ìtumọ̀ rẹ̀ nu wọ́n máa skata yín wọn ò ní jẹ́nu yín ó kò mọ́ wọ́n máa dàrin yín rú. yóò dáa fún ọ Àmín. wọ́n máa da àárín yín rú ẹjọ́ lójú ogun bíi mùsùlùmí Bíi Mùsùlùmí. ṣùgbọ́n bẹ́ẹ̀ sẹ́bẹ̀ láàrin yín òbílẹ̀jẹ́ ni wọ́n. Allah. ولأوضعوا خلالكم yìí máa ṣẹlẹ̀ láàrin àwọn aṣáájú náà wọ́n máa ń ṣẹlẹ̀. tẹ́lẹ̀mí ọmọ fóònù èló ni ẹ fún yín èló lọ pa èló lọ pa. ẹni tí ó da nǹkan rúnu yóò bá àyàn mẹ́fà sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ sì ni ó sọ Ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó bàbá sọ. yẹn ti mọ́ láàrin yín ẹ̀ ní létò. ولأوضعوا خلالكم ولأوضعوا خلالكم wọ́n máa gbé ẹ̀yàmẹ̀yà ẹ̀yàmẹ̀yà. òǹyà
wọ́n máa gbé wọ àárín yín wọ́n máa gbé wa rin kó yín. rọ wí. يبغونكم الفتنة يبغونكم الفتنة kí ebi ó sì tẹ́ mi lọ́rùn. يبغونكم الفتنة يبغونكم الفتنة wọ́n máa bẹ láàrin yín bí tadrib. ẹ gbọ́ wọ́n fẹ́ kẹ́ máa bára yín jagun. wọ́n yẹ ká ń bára yín jagun. àwọn anamọ́ìm àwọn olófòófó máa bẹ láàrin yín. àwọn olówó fún ọmọ ọbẹ̀ láàrin yín. ẹ kàjọ wà ní o. ẹ kàjọ wà ní. wà ìfisàdù dáàtì bẹ́yìn wọ́n sì máa bára yín jẹ́ fún ara yín. àwọn tí ó máa wùwà yìí tọ́lá ń bá yọ ọ́ kúrò láàrin yín ẹ mọ̀ wọ́n ká bẹ́ẹ̀ bá kún ọkọ̀ ẹ̀ ní láṣeyọrí. يبغونكم الفتنة وفيكم سماعون لهم وفيكم سماعون لهم يبغونكم الفتنة Sharifuddin يبغونكم الفتنة يبغونكم الفتنة يبغونكم الفتنة. àtàwí àwọn tá a wí yìí. tí wọn ò fẹ́ bá yín jáde wọ́n fẹ́ bá mo ti jáde. bẹ̀ lọ́n gẹ́gẹ́ fi suspend wọn fúnra mi yabugunakumul fitna yabugunakumul fitnata wọ́n máa wá wàhálà láàrin wọn ní jẹ́nu yín ó kò Kò ní jẹ́ kẹ́nu ẹ yín ó kò. tẹ̀lé aṣáájú ẹ ṣọ́ra ṣọ́ra. ẹ lọ́mọ lórí ibú àárín yín. يبغونكم الفتنة يبغونكم الفتنة. oníwà abọ́ ọkọ̀ fi sẹ́lẹ̀ wọ́n fi sẹ́lẹ̀. òun ò sì ní fi ilẹ̀ ń tiẹ̀. sì ní fílẹ̀ ń tiẹ̀. نعم الله عليك. ẹ jọ̀sẹ̀ méjì nìkan ẹ̀ dá sẹ́lẹ̀ nígbà tí ẹ̀yìn òkú bá kọ̀wé pẹ̀ ṣe mọ́ olórí ibú padà wá alẹ́ lòsí láàrin wọn ọ̀gá o. يبغونكم الفتنة gbogbo tí wọ́n ti ń fẹnu kọ̀ndẹ́mù mo tó fẹ́ràn jù nù. يبغونكم الفتنة. àtàwí àwọn tá a wí yìí. tẹ̀mí ọlọ́run gbé ọ̀lẹ́ wọn wọ́n tí mo ní kíla kúndùn máa ka ìdí Masha Allah. ẹ gbọ́dọ̀ lọ. ẹ gbọ́dọ̀ lọ. tí ẹ bá tẹ̀lé yín tọ́tẹ̀lé yín. wọ́n máa dá fìtínà lẹ́ láàrin yín ni wọ́n ò ní jánu yín ó kò wọ́n ò ní jánu yín ó kò wọ́n jẹ́ kẹ́nu yín ó kò. ẹ̀yin tẹ́ ń tẹ̀lé aṣáájú ẹ̀sìn làákàyè ẹ sì làákàyè. gbogbo yín náà kẹ́ ẹ fẹ́ sóríire gbogbo yín kọ́. àmì ń bẹ ìtẹ̀láṣáájú kí wọ́n lè bàtí ẹjẹ́ rìn pẹ̀lú kí ni wà fi kún. وفيكم سماعون لهم وفيكم سماعون لهم. ọlọ́ni wọn bẹ láàrin yín bẹ láàrin. bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé ànábì káàní tẹ́ntẹ̀lé kiri. tí wọ́n ń rí lẹ́yìn ànábì sanrin lẹ́yìn ànábì. sàmáúnà lahum. وفيكم سماعون لهم وفيكم سماعون لهم. وفيكم نمامون لا إله إلا الله. يسمعون حديثكم àwọn tí wọ́n máa gbọ́ ọ̀rọ̀ yín àwọn tí wọ́n máa gbọ́rọ̀ yín. tí wọ́n lọ máa gbé bá wọn. tí wọ́n lọ máa gbé bá wọn. وفيكم bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ń tẹ́ ń jẹ lẹ́yìn ànábì tẹ́ ẹ ṣe níwájú MD tẹ́ ẹ ṣe níwájú chairman wọ́n yìí chairman. tẹ́ ẹ rọ́ gírì tẹ́ ń rọ́gìrì. ń bẹ láàrin yín Ń bẹ láàrin insider ń bẹ láàrin yín sàmáúnà lahum tí ó máa gbé ọ̀rọ̀ yín lọ bá wọn. وفيكم سماعون لهم. wọ́n ṣe mọ iye tí ọ̀gá iléeṣẹ́ jẹ́ ń gbèsè. àbí. ẹni súnmọ́ ni ní tuni láṣìírí. nítorí láti rí fèrèsé ebú ó sí sílé ó sí síta. fèrèsé ebú ó sí sílé ó sì sínú ilé ó tún sí síta. ó sì síta fèrèsé ebú ni ọ́. وفيكم سماعون لهم وفيكم سماعون
لهم ọlọ́run ní bẹ nínú yín ó ń bẹnu yín àwọn tí wọ́n máa gbọ́rọ̀ yín lahum tí wọ́n lọ máa sọ fún wọn. tí wọ́n máa sọ fún wa. ẹ jọ̀ọ́ èmi ló bí mítìnì sukutu. الله أكبر ìpàdé ọ̀tẹ̀. wọ́n tún bá dùn ọ́ sọ fọ́gà rẹ pé dùn ọ́. ṣàlàyé. èwo ni kò fẹ́ kárí ẹlòmíì láti sórí ibú papọ̀. وفيكم سماعون لهم ntọ́lọ́ ń kọ́ jù láyé ní kéèyàn ó sọ àṣírí ọ̀gá rẹ̀ لا إله إلا الله kò lè bá a mú fún un. وفيكم سماعون لهم ọlọ́láyìn ìjọ ànábì sallallahu alaihi ń wasallam. bẹ nínú yín ó ń bẹnu yín. àwọn tí wọ́n máa gbọ́ ọ̀rọ̀ yín lọ fún wọn. ẹ ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ sísọ. ẹ ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ sísọ. ẹ̀ ń tẹ̀ǹtẹ̀ láwọn aṣáájú ẹ̀ ń tẹ̀ǹtẹ̀ lọ́ba olóru òní bàbá wa sàn aṣọ funfun wọn sáré yípo bẹ́ẹ̀ ní forí sọ̀rọ̀ lè sórí rẹ̀. وفيكم سماعون لهم ẹ já sọ̀rọ̀ o. وفيكم mo jí lóru àfikún dúró náà mo jí lóru mo jí lóru. àmọ́ fi kan lẹ̀ fún kan أنعم الله عليكم mo jí lóru mo jí lóru. mo wá rí bàbá Mo rí mo wà bàbá. lọ́wọ́ ń bọ̀ ìràwọ̀ wa nílò àwọn tá à ń bẹ́ ń lé iṣẹ́ ẹja sọ̀ra o sọ́ra ń o. fomi wọn lẹ̀ sókè sí ọ. وفيكم سماعون لهم tí a bá ti lẹ́lọ́mí báyìí ẹ máa sá lọ Ẹ máa ẹ ti sá rí lọ. orí ibú nù orí ibú ló dé kò lè dúró pẹ̀lú èèyàn kó má sàbúrú aláburú. Allahu لا akbar. إله إلا الله ẹnu rẹ̀ ò lè dúró. bẹ́ẹ̀ bá ti rí tó dúró báyìí ó dúró. fẹ́ bá tẹnìkan jẹ́ nù Allah. ẹ máa sá tí a bá ìfarawé wọn ẹ jọ parẹ́ papọ̀. وفيكم سماعون لهم والله عليم بالظالمين والله عليم بالظالمين dájúdájú ọlọ́run dárájú ọlọ́run. ọba tó mọ àwọn alábòsí parí ni ọba tó mọ àwọn alábòsí parí ni. Ha! ó mọ wọn parí. àbòsí ò dáa àbòsí ò dáa. káàdù àmọ́ káfú àwọn akíbakẹ́ ìdìhìm mọ̀lẹ́kẹ́rù yàrá-jí wàhálà ẹ̀ máa ń káàdà wọ́n máa pété pèrò aburú wọ́n máa pété pèrò aburú. wọn ò wá ní bẹ̀rù bí tí ó padà já sí. والله عليم بالظالمين والله عليم بالظالمين àfààní adákẹ́rìn náà لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون. ọlọ́run ti sọ̀rọ̀ parí yányán ọlọ́run sọ̀rọ̀ parí yányá. kò dákẹ́ kí kúránì kò mọ̀ túmọ̀ rẹ̀ Allahu akbar. ẹ lọ́ mọ̀ túmọ̀ kúránì ẹ lọ́ mọ̀ túmọ̀ Al-Qur'an. kí ni لقد ابتغوا الفتنة من قبل mi ń kọ́ búlù kí wọ́n tó máa tẹ̀lé wa nabi Muhammad làkọ́dí kiri ابتغوا الفتنة wọ́n ti ń wá wàhálà pẹ̀lú rẹ tẹ́lẹ̀ wọ́n ti wá wàhálà pẹ̀lú rẹ tẹ́lẹ̀. wọ́n á darapọ̀ mọ́ ọkàn lè ba tiẹ̀ jẹ́ ni kán lè bá a bá tiẹ̀ jẹ́ ni kán lè hàn ọ́ lè mọ̀. ọ̀hún wọn bá wọn ọ̀hún wọn bá wọn. ìwà nẹ́bí asọ́ọ̀mọ̀ yẹn asọ́ọ̀mọ̀ yẹn àṣọ mọ̀ yàn. ẹ̀yin tẹ́ ẹ ga asẹ́ẹ̀mọ̀ yẹn àṣẹ mọ̀ yàn. ó lè ṣe mọ orí ọkọ̀ tẹ́ gbé travel àbí ẹni tí ẹ jọ kú òun lé ló sọ òun ló sọ. irọ́ ni irọ́ ni. irọ́ irọ́. لقد ابتغوا الفتنة من قبل. ayọ̀ tí mo ń tú yìí àyà yìí. ẹ̀yin ọmọ ẹ̀yìn ló bá wí bẹ́ẹ̀ni. tẹ́ ẹ bá ti lè gba ti aṣáájú yín ṣáájú ẹ̀ lè déwájú. ẹ lè déwájú. kéèyàn máa bá yàn gbé kéèyàn máa bá yàn kó sì máa sọ aburú ẹ̀ Kó máa kó sọ wá ṣe aburú pé ẹ̀. ẹnu rẹ̀ náà ti ń gbọ́ ohun tí ò dáa nípa ẹni tí ń bọ̀ lámúyàmbá ọ̀rọ̀ rẹ̀ ò lè bá mu. ọ̀rẹ́ ò lè bá mu.
لقد ابتغوا الفتنة من قبل. àwọn tó ọ̀pìn kọ̀ ṣáájú kí wọ́n tó darapọ̀ mọ́. ṣáájú. ọlọ́run wà nábì ọ̀fura ni. ọ̀fura ni. wọ́n ti ń wá fìtínà pẹ̀lú rẹ̀ wọ́n ti fẹ́ dán ọ láàmú tipẹ́. وقلبوا لك الأمور 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 nígbà tí a dọ́dọ̀ rẹ tán. nígbà tí a dọ́dọ̀ rẹ tán. ní ẹ wá dẹ ọ̀tẹ̀ tí ẹ ní sí ọ wọ́n máa káyì àwọn ọ̀tẹ̀ ète tí ẹ fẹ́ ṣe fún ọ. nígbà tí a dọ́dọ̀ rẹ tán tí a rí pé kò ní dẹrùn tí a bá gbé ọ̀tá wá waqallabu laka al-umur. àdùnmúrò ìṣesí tí ẹ ń gbé bọ̀ tẹ́lẹ̀ torí àti penetrate yẹ àti rí ọwọ́ ẹ wá soft yẹ kò kú lára wọn ọ̀tẹ̀ ń bẹ lára wọn wọ́n máa lọ lẹ̀ ní kí wọ́n ráàyè kú ọ lẹ́sẹ̀. hatta jaa al-haqqu wa zahara amrullahi wa hum karihun. hatta jaa al-haqq títí wọ́n tẹ̀lé ọ pẹ̀lú iyèméjì yataraddadun wọ́n tẹ̀lé ọ pẹ̀lú iyèméjì títí tí kìíní fi dé òdodo tọ́lọ́ fi ní kọ́ borí àwọn ọ̀tá rẹ wọn ò sí pẹ̀lú rẹ tẹ́lẹ̀ o ara wọn níbẹ̀ pẹ̀lú rẹ o gbàtọ́ borí ni ẹ tó darapọ̀. wa zahara amrullahi wa hum karihun. bẹ́ẹ̀ ni ẹ ṣe wà. bẹ́ẹ̀ ni ẹ ṣe wà. títí bẹ́ẹ̀. títí bẹ́ẹ̀. zahara amrullahi zahara amrullahi. wa zahara amrullahi wa zahara amrullahi. orí ẹ̀ náà ni wọ́n wà. orí ẹ̀ náà wà. títí tí àṣẹ ọlọ́run tó fi gàlábà àwọn ọ̀tá rẹ̀ amúrùlá aṣèràkà nùrùlá. Allah ashraka nurullah wa zahara kalamullah wa thabata amrullah wa nafatha hukmullah amantu billah tawakalitu ala Allah ma sha Allah wa bilatifi sunillah wa bijamili sitrillah wa bi'azimi dhikrillah dakhalna fi kanafillah hayyu qayyum daim Allah la ilaha illallah Allah illallah Allah la ilaha illallah Allah. wa zahara amrullah orí ẹ̀ náà ni wọ́n wà. tí àṣẹ ọlọ́run fi wá hàn tí o fi borí wọ́n ń tẹ̀lé ọ ni wọn ò tẹ̀lé ọ. wa hum karihuna wa hum karihun. wa hum karihun bó o ṣe borí tó dá láṣeyọrí hum karihun ọkàn wọn kọ̀. kò tẹ́ ẹ lọ́rùn. kò tẹ́ ẹ dákun mo tún padà ẹ̀ tẹ́ ń tẹ̀ láwọn èèyàn ńláńláńláńlá tí wọ́n ń fún nínú ogún wọn ẹni ó dálé sẹ́lẹ̀ tẹ́ fẹ́ kó ṣubú. èèyàn ṣe gba ọ̀tá rẹ ṣiṣẹ́ tí ó mọ̀. wa hum karihuna. ẹ dákun dírẹ́fà ẹni ṣe sọ̀tà ẹni tí ń wà. dírẹ́fà. tó ṣe pé tó bá yẹn lè kú oúnjẹ rẹ dí tiẹ̀ bàjẹ́ ní rẹ nínú. wa zahara amrullahi wa hum karihun.
ìwọ dírẹ́fà ọ̀gá rẹ lè sọ̀rọ̀ lójú rẹ nínú mọ́tò Nínú ọkọ̀. ọ̀gá rẹ máa wá sùn tó gbogbo tó bá sọ lọ́dún mú fóònù ẹ fura o èmi àtọ̀gá gbàdábì dé jẹ́bà ń tà jọ rò ní dírẹ́fà sẹ́ dírẹ́fà yà. وظهر أمر الله وهم كارهون. àti gẹ́tùmánù wèrè àbígẹ́tùmánù wèrè. aláti 130 láti ń gbàlejò ọkọ̀ ńláńláńláńláńlá ọlọ́run máa ti ń kó wọlé yóò bàtọ̀gá rẹ jẹ́nu. وظهر أمر الله jẹ́mọ́ ẹni tí ọba ti nílé bá ṣe mẹ́gbàṣẹ́ pẹ̀lú rẹ̀. وهم كارهون. mọ wulẹ̀ dọ́dọ̀ rẹ̀. mo wù ẹ́ dọ́dọ̀ rẹ̀ mọ lọ. àmọ́ kó máa jẹ́ lábẹ́ rẹ tínú sálárì rẹ kó tún máa ṣàbòsí rẹ bọ́ọ̀ kó wọ́n délé wọn jí ọ̀ lè fi ṣe tó dáa. وظهر أمر الله وهم كارهون. àṣẹ ọlọ́run tó wá dé yìí hum karihu Masha Allah. wọn ò fẹ́ kọ́ láṣeyọrí Wọn ò fẹ́ nínú kọ́ wọn ò láṣeyọrí. dùn ẹ̀kan jẹun hó ni wíńdà ńnà ti náwó sókè ẹ̀ tí ó pọ̀ wà nínú wọn. وهم كارهون. ẹ̀yin jubileeti ẹnjubilétì. lójú ẹ̀ ti ń tẹ̀lé ọdún yẹn kí wọ́n gbá tiẹ̀. وظهر أمر الله kò mọ̀ sí jubileeti wèrè kan. وهم كارهون. wọ́n ti ń tàn wọ́n tán tán. wọ́n ti ń tàn wọ́n tàn. ọjọ́ ìṣọ́ wà lẹ́yìn rẹ kòtò lọ́bàárà rẹ. وظهر أمر الله وهم كارهون وهم كارهون. wà mí ni hùm. ومنهم من يقول ذلي ولا تفتني ومنهم من يقول ذلي ولا تفتني. wà mí ni hùm. ìbára tí wọ́n ń tẹ̀lé wa nabi Muhammad. sallallahu عليه وسلم. man yakulu ẹni tí ó máa sọ pé kí ni. ذلي yọ̀ǹda mi mú ilé bẹ́ẹ̀ travel. tọ̀ǹda mi. ilé lójú ogun. ilé lójú ogun. ولا تفتني. anabi mọ́ kò mi sí wàhálà wọ́n kò mí sí wàhálà. mi ò lọ ń lọ ọmọ mi kéré. mọ́ kò mi sí wàhálà. wọ́n kò mí sí yọnu. yorùbá lọ́wọ́ epo ló dùn ún ńlá ọwọ́ epo olódùn ún ńlá olódùn ńlá. ẹnìkan yìí fẹ́ bá ní náwó ẹ̀jẹ̀. Allahu akbar. ولا تفتني ولا تفتني. yóò bá sọ pé wà níbi mọ́ dàmí láàmú wọ́n fi tínà mi. wọ́n fi tínà mi. ألا في الفتنة سقطوا. àlàáfíà kìíní. ألا في الفتنة سقطوا. fi lọ́kọ́ pé ṣùgbọ́n ní sọ ní fíl ń gbọ́. ألا في الفتنة سقطوا. ألا في الفتنة سقطوا. ọlọ́niwà nẹ́bì tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ tẹ́tí. sákàtú fílífìtínẹ́tì Allah. fílífìtínẹ́tì sákàtú àṣẹ kí wọn ò tiẹ̀ tẹ̀lé wa nẹ́bì wọ́n padà kó sínú ṣòro ni. wọ́n padà kó sínú ìṣòro ni. fìtínà tí a sá fún ní náà ni wọ́n padà rí náà ni wọ́n padà èmi ọlọ́run ti gbé wọn ṣépè Allah. pé kí ni Allah. ألا في الفتنة سقطوا. ألا في الفتنة سقطوا. lórúbáwá gbogbo ẹ̀dá tó bá sá fún ìnira lẹ́yìn ọ̀gá lẹ́yìn rẹ̀ ọ̀gá ẹ̀. ibi tó wà ní ìnira ó padà wá wọlé wá bá a Allah. kò ní nísìmí kúránì ní tù yìí Kùránì ni. ọlọ́run sì ní purọ́ bẹ́ẹ̀ni. òdodo sì lọ́rọ̀ ọlọ́run ànábì náà jẹ́ lódodo. sallallahu alaihi wasallam. Allah ألا في الفتنة سقطوا. ọlọ́run wa ànábì kí ló ń dà
dààmú fún kí ló ń dààmú fún fìtínà tí a sá fún lẹ́yìn rẹ̀ Lẹ́yìn wọ́n rẹ̀. kan àgbákò tó jù bẹ́ẹ̀ lọ. Allah. ألا في الفتنة سقطوا ìwọ tó jí owó ọ̀gá rẹ̀ tó sá lọ Tó sá lọ. ọ̀nà tá a bọ̀ ọ̀nà tán sọ wá dé yẹn sọ́ọ̀dì yẹn ó lè dé yẹn ó lè ní wọ́n ń jà àdá ọpọ́ sóríire ó lè àbúrò tó ní kó wá pa ọ̀gá rẹ̀ sílé ìwọ dírẹ́fà lọmọ yẹn tẹ gbà ní báńkì Bẹ́ẹ̀ni. ìwọ lọ yìnbá ìṣẹ̀lẹ̀ kó wá pa ọ̀gá rẹ̀ àwọn apáwọn fún ọ ní sí àti ẹ bọ́ọ̀mọ rẹ̀ ṣe ń kú níyàwó rẹ̀ ń sàárẹ̀ Allah. owó rẹ̀ tó gbà wọ́n lè fi sóríire. ألا في الفتنة في الفتنة سقطوا eyín rẹ̀ papọ̀ ní. ألا في الفتنة سقطوا wàhálà tí wọ́n ń sá fún ni wàhálà tí ń sá fún ni ṣẹ́bi láwọn ò lè tẹ̀lé ẹ sọ láwọn ò lè tẹ̀lé ọ ó lóun lè bọ́gà lọ́wọ́ àsì ń lé lọ kò lè fìtínà lójú ìgbẹ́ lójú ìgbẹ́ ní gírí bá mú ọmọ lóru Allah. àìsàn tó ń fẹ́ sọ sí àbọ̀ ọ̀sẹ̀ Allah. àbí ọtún bì ọtún bì àrùn onígbà méjì eléèbì ta ń lóyún ta ní ń bì. tani tani bì وإن جهنم لمحيطة بالكافرين وإن جهنم لمحيطة بالكافرين كنا وفاء أني عن خل وفي فقالوا ما إلى كنك كان سألت الناس عن خل وفي ọ̀rọ̀ tí mo ń sọ yìí ọ̀rọ̀ yìí ìgbà fún yẹnyẹn ni Kùránì sọ o ìgbà fún yẹnyẹn ni Al-Qur'ani sọ mọ retí pé yóò máa dùn lójoojúmọ́ o mọ́ retí pé ẹ yóò mọ̀ lọ́gbọ̀n míì tí ó le o mọ sá o torijọ́ tí o bá dùn ọ̀ ní síbẹ̀ mọ́. Allah. سألت الناس عن خل وفي قالوا وقالوا ما إلى هذا سبيل ẹ wo ìnira tá nẹ́bí lè rí tánà bí lè rí ìmọ̀ mi àbùkọ́ ọkùnmọ̀ kí àyà yóò tó lè máa sọ̀kalẹ̀ ẹ́ àwọn ọ̀dàlẹ̀ pọ̀ lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi ń wasallam ló bí àyà yìí ń ló bí àyà yìí àbọ̀ rojú mi bọ̀ rójú mi ọ̀rínú mi ọ̀rínú mi سألت الناس عن خل وفي kí wá sànẹ́bì nìkan ẹ sànàbí nìkan gbogbo aṣáájú ló ṣàgbákò òru ló ẹ̀ ṣàgbákò orú wọn وقالوا ما إلى هذا سبيل àgbákò tí aṣáájú máa ń ṣe Tí máa ń ṣe. ọmọ èèyàn ò ní sọ dáadáa nípa èyí wọn sọ dáadáa ni àfọlóríire nù wọn. àfolóríire سألت الناس عن خل وفي وقالوا ما إلى هذا سبيل ọlọ́wọ́n wa nẹ́bì sallallahu alaihi wasallam bàbá وإن جهنم لمحيطة بالكافرين ọlọ́wọ́n wa nẹ́bì jẹ́ ń sọ fún ẹ jẹ́ ń sọ fún ọ iná Jahannama iná Jahannama láàfin kiri káwọn alábòsí wọ̀nyí àwọn kèfèrí wọ̀nyí àwọn kèfèrí wọ̀nyí Jahannama ni wọ́n wọ̀ Jahannama ni wọ́n wọ̀ إن تصبك حسنة تسؤهم وإن تصبك مصيبة يقولوا قد أخذنا أمرنا من قبل intusibika hasana ọlọ́wọ́n wa nẹ́bì sallallahu alaihi wasallam tí dáadáa bá ṣẹlẹ̀ sí ọ tí dáadáa bá ṣẹlẹ̀ sí ọ tọ́ga àwọn tó kọ́ iléeṣẹ́ mọ́ iléeṣẹ́ wọ́n lè ṣe ẹ máa wo iléeṣẹ́ rẹ di méjì kò ra mọ́tò fún akari ayé yín ló wà ní. gbogbo ọjọ́ tó bá ń ṣe dáadáa tọ́n sóríire inú wọn ò ní dùn 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 Kùránì ní sọ o. وإن تصبك مصيبة àmọ́ tí mùsùlùmí bá ṣe wà nẹ́bì
sallallahu alaihi wasallam. tí wàhálà dé bá wà nábì. يقول قد أخذنا أمرنا من قبل. mi ń kọ́ bùlù kí nǹkan tó ṣe. kí nǹkan tó ṣe. kọ́dé àhásínà amúranà àwa ti mọ wé ara wa a ti mọ̀nà tíà ẹ̀rí tá a tẹ̀lé a ti mọ̀ kò lè succeed n ti lọ kò lè wà successful yóò kábùkù ni wọ́n tún máa gángan lẹ́yìn rẹ̀ ìwọ sì lọ ń kún ọ ká. ويتولوا وهم فرحون. ويتولوا ìgbà náà ni wọ́n kọ̀yìn sí wọn ò ní délé rẹ mọ́ wọ́n ń farahun inú wọn máa dùn pé nǹkan sí ọ̀gá àwọn ọ̀gá sọ́ọ̀tì lọ́dún ni táǹkà rẹ wó ilé epo rẹ títí jẹ́ ó ti gbà pé yóò kówó tọ́mọ̀ fi jẹun òun ló ní rọ́kọ̀ wà mọ́. Allahu Akbar. nǹkan sí aṣáájú tó ń jẹ lábẹ́rẹ́ inú rẹ̀ ń dùn. inú rẹ̀ wá ń dùn. wọ́n ní léwólù. wọ́n ní nǹkan ṣe. ẹ̀bí tí nǹkan sí ọ. nǹkan ṣe ọ. nígbà tí o bá ti sí odò mọ́. ike màtígbà kànga àtàmù wọ́n dasẹ́lẹ̀ ni. wọ́n dasẹ́lẹ̀ ni wọ́n ò rí sẹ́sẹ́ mọ́nù. lockdown tó ṣẹlẹ̀ yìí gbogbo àwọn tí wọ́n ní ilé sẹ́wọ̀n sí ilé sẹ́wọ̀n nísì ọmọ sẹ́wọ̀n tí wọ́n jìyà báyìí. àbí wọ́n ti ń tọrọ jẹ. ó ṣe ẹ sá lọ bí iṣẹ́ bẹ́ẹ̀ bá lọ bí iṣẹ́ bó ṣe lẹ́dà ọ̀sà níbi iṣẹ́ gbowó wálé bó ṣe kọ́ ọ̀pẹ́rẹ́tì machine ọlọ́dà kólúkálùkù máa lọ lé oṣù mélòó láti ìlú níṣẹ́ tó ti rù. oṣù mélòó láti ìlú tó ti di bára. قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا. ọlọ́wọ́n ni wọ́n ń sẹ́ńlá. sallallahu alaihi wasallam. ṣé bá ń fi ọ́ ṣe yẹ̀yẹ́ ńgbà tí nǹkan bá lé mọ́. ìgbà tí nǹkan bá lé mọ́. máa fún wọn lésì. لن يصيبنا. nǹkan kan ò lè ṣe wá nǹkan kan ò lè ṣẹlẹ̀ sí wa. إلا ما كتب الله لنا هو مولانا. ntọ́lọ̀ nǹkan fún wa ló ṣẹlẹ̀. ntọ́lọ̀ wọn bá kọ fún wa ló ṣẹlẹ̀. a ti lọ àìmọ̀ ogun tá a ti dìfíìtì wọn. tá a ṣẹ́gun. wọ́n sì tún dìfíìtì àwa náà nù. ntọ́lọ̀ nǹkan ló ṣẹlẹ̀. ntọ́lọ̀ wọn bá kọ ló ṣẹlẹ̀. huwa maulana. huwa maulana. huwa maulana. òun ló bá tún ṣe pé òun la gbọ́rọ̀ wa ti. òun lolùgbọ̀wọ́ wa. tó bá fi nǹkan sí àgbọ̀dọ̀ rí àléébù ọlọ́run. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. àṣẹ tó yẹ kí gbogbo ẹni tí nǹkan bá ṣe ó máa wí nì. Allah. lan yusibana. kullu yusibana illa ma kataba Allahu lana huwa maulana. àwa náà ìgbà mi ò dé mi àṣà kánópì ni ó lọ rẹ̀gẹ̀dẹ̀ wọ́n dẹkọrẹ́tì ẹ̀ ọkọ̀ ó lọ bá bíbá àdúrà bẹ̀rẹ̀ báàbù kúdí àdúrà kùránì bẹ̀rẹ̀ àwọn olówó ti ṣe méjì ni wọ́n ṣẹ́jú síra àwọn ẹ má dìde o. ó dáa kọ́mọ lálùbáríkà. àbọ̀ ṣé wọ́n bá ń so. irú òde àti máa dìísí àwọn àfà. bẹ́ẹ̀ni. kálukú ó ti lọ múra àbátútù bàbá. ìwà tó bá rábà náà òun ní lè kíra wọn mọ́. bẹ́ẹ̀ni nǹkan lọ yí lọ́tọ̀ọ̀tọ̀ wọn ò ní dágbére fúnra wọn. ọmọ kẹtọ́ wá dárí pé owó ò yọ ìwà ló ń fẹ́ tọ̀. ẹ ló wọn ò pé o. lan yusibana. lan yusibana illa ma kataba Allahu lana huwa maulana. ẹ wà á lómi yìí wà ní ẹ̀dá kan wọn mi kan fẹ́ sílẹ̀ bá ń ṣàdúrà ní yàrá tọ́wọ́ tó wá rí pé wọ́n dé 150 mẹ́gbà báyìí ọ̀kadà ó kàn máa yọ ni ẹ̀ ní mẹ́ni ó pè. lan yusibana. ṣèlú ẹ̀jọ̀ kò lé kí ló jẹ́ wá kàn mọ́. illa ma
الله لنا هو مولانا. kò sí ìjà tí ò ní PRO. bẹ́ẹ̀ni alukoro olè alukoro. lẹ́ kí lẹ̀ ń wí. Allah. bẹ́ẹ̀ lọ́lọ́mí kò ní tẹ̀lé ọ̀gá rẹ̀ lọ́bì kan bẹ́ẹ̀ni bóyá dírẹ́fà lásán ni ó lọ ló lọ àtẹnìkan ẹ máa lọ bí tẹ̀lé tẹ̀lé jèrè wọ́n bá rí pé bẹ́ẹ̀ ń rọ̀ṣọ̀ mọ́ kọ́ tí kò rọ̀ṣì àwọn adìẹ ẹ̀ kàn máa rí ẹni bọ́mọ láńkiri wọ́n ń gùn wọlé ni bí ọlọ́mọ kúyà ni. قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا. mo kàyà lọ́bẹ̀ yẹn ni ọlápẹ́ sí àfa lèmi ń ṣe kólúkálùkù máa fi tún tí ń ṣẹlẹ̀ ńlẹ́sẹ̀ rẹ̀ ìwọ dán wò nísìn ọlọ́sí iléeṣẹ́ fẹ́ lagi wọn ò ní wá àmọ́ ẹ má lagi mọ́ ẹ máa pín àpò ráìsì dáńgá mi láwùjọ nísìn ni bó o lọ wí. قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا. dáńgá mi la bí nǹkan bá sẹ́yìn wà nẹ́bí sọ́kọ́ Ọlọ́run ló ní kó ṣẹlẹ̀ sí wa. Ọlọ́run ló ní kó ṣẹlẹ̀ sí wa. هو مولانا هو مولانا. àfa àkúpá Abukakumullah. olólùwà wà lánàá mi. وعلى الله فليتوكل المؤمنون وعلى الله فليتوكل المؤمنون. gbogbo mùmíní gbogbo mùmíní tó gbọ́ ló ń gbọ́ tó gba Ọlọ́run ọba. Ọlọ́run kí wọ́n lọ fara tì Ọlọ́run nìkan lọ fara tì. ẹnìkan ò lè sọ ìdí èèyàn àfọlọ́run ọba. وعلى الله فليتوكل المؤمنون وعلى الله فليتوكل المؤمنون. gbogbo mùmíní Naam. bàbá wa káì tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wá sí gbà mí tí wọ́n bá kọ́ ẹ̀ tí mo kọ́ lánàá yẹn wọ́n wà ní tawakkaltu ala Allah. لا إله إلا الله توكلت على الله لا إله إلا الله. tẹ́yẹ̀ bá tilẹ̀ dépò bẹ́ẹ̀ Ó dépò bẹ́ẹ̀. Ọlọ́run ni mo fara tì Ọlọ́run ni mo fara tì. tawakkaltu ala Allah la ilaha illa Allah. الله توكلت على الله لا إله إلا الله. wọ́n tún ibà mí wọ́n ní tawakkaltu ala Allah la ilaha siwallah. توكلت على الله لا إله سوى الله. baba rahimahullah. آمين. tawakkaltu ala Allah la ilaha siwallah. الله توكلت على الله لا إله سوى الله. àwọn ẹni jọ́ wọn mọ rírì Ọlọ́run jù. Ọmọ rírì Ọlọ́run ọba jù. ìyá wọn mọ bàbá rẹ Ọlọ́run pé tawakkaltu ana tawakkaltu ala Allah la ilaha الله توكلت على الله لا إله سوى الله. bàbá mi ni mo kọ bẹ́ẹ̀ رحمه الله تعالى. tawakkaltu ala Allah. لا إله سوى الله توكلت على الله لا إله سوى الله. èmi tẹ́ rí tawakkaltu ala الله لا ilaha siwa. الله توكلت على الله لا إله سوى الله. torí bàbá wa ló ń pè ní bàbá mi wá sí
توكلت على الله لا إله سوى الله توكلت على الله لا إله سوى الله. wọ́n tún wà ń bí lónìí tẹ́ ń gbọ́ mi káàkiri ayé ẹ lọ nílẹ̀ mi pé la ilaha siwa Allah. لا إله سوى الله توكلت على الله لا إله سوى الله. pé kò sẹ́lòmíì kò sẹ́lòmíì ta ló lè sọ ọ́ dé yẹn ká lè sọ dé. ọkẹ́ ń bá yẹn rìn ní oríire rẹ lè má sí lọ́wọ́ rẹ. توكلت على الله لا إله سوى الله توكلت على الله لا إله سوى الله. wọ́n máa ń mì wọ́n máa wú ọ lóru pé tawakkaltu ala Allah la ilaha siwa الله توكلت على الله لا إله سوى ibi tí الله. wọn náà wà dákun gbé wọ yẹn yẹn pé tawakkaltu ala الله لا إله Kí ló ṣe سوى dá mi? الله توكلت على الله لا إله سوى الله. pé tawakkaltu èmi gẹ́gẹ́ mo fara ti Ọlọ́run la ilaha illallah kò sẹ́lómi lẹ́yìn Ọlọ́run la ma'buda siwa kò sẹ́lómi lẹ́yìn rẹ̀ الله tó o bá ti lè dé màkàmọ́ wọ́n pa mí ni wọ́n ṣe mí ni kò ní sílẹ̀ mi rẹ̀ mọ́. توكلت على الله لا إله سوى الله. wọ́n tó bá dé màkàmọ́ yẹn bẹ́ẹ̀ ni kò bá lóun ò ṣe mọ́ igbe yóò sì máa ṣe lójú ẹsẹ̀. توكلت على الله لا إله سوى الله توكلت على الله لا إله سوى الله. tẹ́lẹ̀ náà lẹ́yìn Ọlọ́run الله tọ́lọ́run bá ti lóun kọ́ ọ kalẹ̀ ta ni ó kọ́ ọ ta kalẹ̀ ni ó kọ́ ọ kalẹ̀. tọ́lọ́run bá sọ pé òun ò ṣe ta ni ó ṣe fún ọ. توكلت على الله لا إله سوى الله توكلت على الله لا إله سوى الله. ní kékeré mo ti gbójú ma lẹ́nu wọn Allahu Akbar. bẹ́ẹ̀ bá ti lè dé màkàmọ́ bẹ́ẹ̀ tó dé kó bẹ́ẹ̀. ó ti tán sínú Ọlọ́run nìyẹn ọ̀tán sínú Ọlọ́run. Ọlọ́run náà tó bá gbà mí gbọ́ èmi ní kí wọ́n lọ fara ti Allah. lẹ́yìn èmi kò sẹ́lẹ̀ mi àtúnfọ́ Ọlọ́run ọba àtúbọ̀rọ̀ ọba. tawakkaltu على ala الله لا إله إلا الله توكلت على الله لا إله سوى الله. nígbà táwa ń ṣe kàdúrí àbọ̀ àwa débi àsìbí rọ́bì jàlálà máa fi kọ́ níbi. غير الله حسبي ربي جل الله ما في قلبي غير kò sábà mi الله. lọ́kàn mi gẹ̀rù ńlá náà ní ìdàlá náà ní نانا عيني عند الله نانا عيني عين الله. gbogbo ayẹyẹ. Ọlọ́run ti confirm ẹ̀ pé òun ni ẹ fara tì. fóònù ní ká fara tì. ọlọ́mọ báyẹn ṣe ṣùgbọ́n lọ fara tì Ọlọ́run fara tì Ọlọ́run. bọ́lọ́wọ́ bá rán sí ọ lẹ́sọ̀rí rẹ̀. حسبي ربي جل الله ما في قلبي غير الله. nana samu'i indallah nana samu'i سمع حسبي ربي جل الله ما في قلبي غير الله. níbi tá a bá dé ni ibi tá a bá dé ni. lónìí tá a ti sùn ní pé gbogbo wa gbogbo wa. jẹ́ wà lẹ́mìí rẹ o Jẹ́ wà pé kò lẹ́mìí rẹ. sẹ́lẹ̀mì sí wa náà الله àfọlọ́run àfọlọ́run. tó o bá ti rí bẹ́ẹ̀ tó o bá ń tẹ̀lé yẹn ó ṣe kò ṣe Ọlọ́run ó ṣe. Ọlọ́run ọba ó ṣe. الله òun kò dá ọ òun kọ́ ló dá ọ. ó ṣe o ó ṣe. kò ṣe ee ṣe. tó bá tásìkò Ọlọ́run ó ṣe kí ni yóò ṣe. ṣùgbọ́n tó o bá tilẹ̀ mí sí ó ṣe kò ṣe ọ̀tá rẹ̀ ìparí ayé ọ̀tá rẹ̀ Allah, parí ayé. Allah.
tó bá rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ bàbá wọn lọ́fà bàbá ọlọ́fà ọlọ́mọdé alámọ̀rin yín rú àmín ẹ kú ọdún mẹ́wàá ẹ̀kọ́ ọdún mẹ́wàá lórí tẹ́ bàbá ńlá yín lórí tí àwọn babalá yín olóògùn ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run ọ̀pọ̀ orú ọdún báyìí ọlọ́run jẹ́ pòórí ẹ̀ láyé آمين lásìkò yín tí ìlú ọ̀fà ń ga olóòní tí ó wálẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ wọn ní wálẹ̀ nínú ìlú ọ̀fà náà ìlú ọ̀fà ọlọ́mọdé ó bàjẹ́ gbogbo àwọn aláàánú tí wọ́n ti há oúnjẹ COVID-19 tó ti há ti Ramadan ọlọ́mọdé tó sì آمين dákun ọlọ́mọdé nánira آمين jẹ́ máa rí ṣe jẹ́ máa rí náà jẹ́ máa rí lò آمين gbogbo àwọn aláṣẹ bá mójútó yín آمين ìjọba Kwara mọ́jọ́ bàjẹ́ آمين Nàìjíríà mọ́jọ́ bàjẹ́ آمين ọlọ́run ibi tó ọ̀dẹ̀ àwọn bí àgọ́ adìẹ ọlọ́run sí alẹ̀ آمين dákun ọlọ́run bá agbára lọ́wọ́ rẹ̀ آمين àrùn burúkú ibà lè kó lẹ̀ آمين sí alẹ̀ ọlọ́run آمين sí alẹ̀ آمين ebi dé sáwọn èèyàn bẹ́ẹ̀ni ọlọ́run sí wàhálẹ̀ dákun آمين sí wàhálẹ̀ آمين forí ẹ̀ṣẹ̀ wa jù wá آمين mójútó wọ ọlọ́run آمين ní ìlàfi بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف àwọn alárànṣe wa tí wọ́n fún aró ẹ̀ráyé ọlọ́mọdé wọn tó sí آمين ọlọ́run bá kún wọn kul huwa Allah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين